Àwọn agbébọn pa ọkùnrin yìí wọ́n tún kóyàwó àtàbúrò ẹ̀ mẹ́fà lọ. Inú ọ̀fọ̀ àti ìpayín kékeré ni àwọn mọ̀lẹ́bí olóògbé Alhaji Muritala Abdullahi wà báyìí gẹ́gẹ́ báwọn agbébọn ṣe wọlé pa ọkùnrin oníṣòwò náà tí wọ́n sì tún jí ìyàwó, ọmọ àtàwọn àbúrò ẹ̀ mẹ́fà gbé lọ. Lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n láwọn olubi ẹ̀dá náà ya wọ ìlú Magami tó wà níjọba ìbílẹ̀ Gúúsù nípínlẹ̀ Zamfara tí wọ́n sì pa Abdullahi. Lẹ́yìn tí wọ́n pa ọkùnrin yìí tán ni wọ́n ní wọ́n tún palẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà mọ́ lọ síbi tẹ́nìkan ò mọ̀ nínú igbó kìjikìji. Lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún yìí ni ẹ̀gbọ́n olóògbé Bashir Awal Abdullahi gba orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook lọ láti kéde ìpapòdà àbúrò rẹ̀. Ó kọ síbẹ̀ báyìí pé ọ̀dọ̀ Ọlọ́run ni a ti wá, ọ̀dọ̀ rẹ̀ náà la ó sì padà sí. Ní alẹ́ àná, ìyẹn sátidé, ni àwọn agbébọn kan ya wọnú ìlú wa, ìyẹn ìlú Magami tó wà níjọba ìbílẹ̀ Gúúsù nípínlẹ̀ Zamfara. Wọ́n pa Alhaji Muritala Abdullahi tí í ṣe àbúrò mi. Bákan náà ni wọ́n tún jí ìyàwó rẹ̀ Amina àti Aisha tó jẹ́ ọmọ wọn gbé lọ. Wọn ò tún bá a mọ níbẹ̀ o. Àwọn àbúrò rẹ̀ mẹ́fà tí wọ́n jẹ́ obìnrin, Saratu, Halima, Nasaiba, Sumaya, Shafatu àti Aisha ni wọ́n tún jí gbé. Ọkàn mi ń ṣe àfẹ́rí rẹ Muritala, kí Ọlọ́run bá mi ṣe àlùjọ́nà onídẹ̀ra gẹ́gẹ́ bí ilé ìkẹyìn rẹ. Bẹ́ẹ̀ lọkùnrin náà sọ. Wọ́n ní wọn kò tí ì mọ inú igbó níbi tí wọ́n kó ìyàwó, ọmọ àtàwọn àbúrò mẹ́fẹ̀ẹ̀fà wọ̀ báyìí nítorí àwọn ajínigbé náà kò tí ì kàn sáwọn mọ̀lẹ́bí, ṣùgbọ́n àwọn agbófinró ti ń ṣiṣẹ́ láti dóòlà ẹ̀mí àwọn ọmọ tó sì wà lákàtà àwọn ajínigbé náà. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn yín.